gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni tí Ọlọ́run dá lóhùn tó sì jẹ́ pé ọdún tó kọjá ní ọdún tó dùn jù fún ní inú ìgbésí ayé ẹ̀. ìyún Dayọ̀ Ámúsà ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye kan tó ń gba ìgboro tipẹ́ àti láti ọdún tó kọjá tó lágbára sí i. ìyún bó ṣe ní ìfẹ́ ìkọ̀kọ̀ wà láàrin wọn àti gbajúgbajà olórin fújì nì tó jẹ́ máyégún gbogbo ilẹ̀ Yorùbá, tó jẹ́ olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú, tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó, ìyún Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal Nífowóṣe, ẹni tí ó gbayé mà sí K1 The Ultimate. Dayọ̀ Ámúsà ó ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ tipẹ́ wípé ọkùnrin náà àtòun àwọn méjèèjì ń fẹ́ ara wọn, débi pé àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní gbé kiri ní ọdún tó kọjá wípé ọmọ tí Dayọ̀ Ámúsà bí, Wasiu Ayinde, ìní ó ní ọmọ náà. Lásìkò tí Dayọ̀ Ámúsà tó ń fèsì lórí awuyewuye tó ń gbé kiri lórí tẹlifíṣàn Oyinmomo nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe fún un, ìní Dayọ̀ Ámúsà ti jẹ́ kó di mọ̀ pé bí bàbá lòun ṣe mọ́ Wasiu Ayinde, ó ní ò sí ọ̀rọ̀ ọ̀fẹ́ láàrin ara wọn, ṣùgbọ́n tó ní nígbà tí àwọn èèyàn tó ti ń gbé ọ̀rọ̀ náà kiri tipẹ́, ó ní lòun fi ń wò wọ́n níran. ó ní aláàánú àti olùbádámọ̀ràn ni Wasiu Ayinde jẹ́ fóun. ó ní ìdí tóun sì fi nífẹ̀ẹ́, ó ní pé ẹni tó ṣe oore tí èèyàn kò lérò lásìkò tí èèyàn ò lérò ni Wasiu Ayinde. ó ní nǹkan tí Wasiu Ayinde ṣe fóun ò lérò kó lè ṣe nírú àsìkò tó tó ṣe é. ó ní tó tún jẹ́ káwọn èèyàn tó máa gbé kiri pé àwọn méjèèjì ń kóná fúnra wọn ní kọ̀rọ̀ yàrá ni pé Wasiu Ayinde ó kópa nínú fíìmù òun kan, ṣùgbọ́n tó ní àṣírí táwọn èèyàn mọ̀ ni pé òun kọ́ gan-an lòun pè wá síbi oko eré náà, olóòótọ́ lẹ́ni tó pè é, ṣùgbọ́n tó ní wọ́n ti ń gbé ìròyìn kiri pé òun fúnra òun ni òun pè Alhaji Wasiu Ayinde síbi fíìmù náà. Dayọ̀ Ámúsà wá jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan kan láàrin wọn àti Wasiu Ayinde o, àti pé àjọṣepọ̀ bàbá àtọmọ ló wà láàrin àwọn. bẹ́ẹ̀ ni Wasiu Ayinde tó dúró dáadáa fóun tó máa fún òun nímọ̀ràn. ǹjẹ́ lórí ọmọ tuntun jòjòló tó bí lọ́dún tó kọjá táwọn èèyàn ti ń béèrè pé ta ni bàbá ẹ̀, níbi tó ti ń sọ pé Wasiu Ayinde ló lọ́mọ, Dayọ̀ Ámúsà kò tó dákẹ́ lórí eléyìí o. ó jẹ́ kó di mọ̀ pé kì í ṣe Alhaji Wasiu Ayinde ló fún òun lóyún tàbí tó ń bímọ fún òun. ó ní ọkùnrin tó dúró dáadáa lónìí ní bàbá ọmọ òun tó fún òun lóyún tó ń bímọ fún òun. ṣùgbọ́n ó ní òun kò ní gbé àwòrán tàbí orúkọ ẹni tí òun bímọ fún, òun ò ní gbé sí orí ẹ̀rọ ayélujára rárá àti rárá. bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ́ọ́ fi orí lálẹ̀ nítorí pé òun ló ní ìgbésí ayé òun. ǹjẹ́ ṣé ẹni tí ó bímọ fún náà òun náà fẹ́ jẹ́ kó kéde òun gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ni? Dayọ̀ Ámúsà ní bẹ́ẹ̀ ni, kì í ṣe ìgbésẹ̀ òun nìkan ni láti wá fi ojú ẹni tó ń bímọ fún hàn. ó láwọn méjèèjì ni àwọn jọ ṣe ìpinnu àti ìgbésẹ̀ náà ìpè káwọn má ṣe fi ojú òun tàbí orúkọ òun síta láti jẹ́ káwọn èèyàn mọ̀.